صلاة الله لا تتناهى فيا فوز من صلى عليك من الورى صلاة يوم كون منك سناها والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما صلى عليه وقال يا من آمنوا صلوا عليه وسلموا تسليما يا ما بحبه مصطفى قد أولعوا زيدوا عليه من الصلاة وأكثروا يكفيك فخرا يا محب محمد أني محب مع الحبيب سيحشر أني محب مع الحبيب سيحشر Ibadan wa ni. ألا يا رسول الله يا خير مرسلين Ọmọ Ìbàdàn tí ń ké lọ́dọ̀ mi wọ́n tó mẹ́wàá. عليك صلاة الله لا تتناهى Ìkànnì wa ni mo mú lẹ́yìn. فيا فوز من صلى عليك من الورى Yóò fẹ́ yín náà gbọ́rọ̀ lè bàbá ẹ̀. صلاة يا أمي كون منك سناها Gbogbo yín gbọ́ orúkọ Ànábì Muhammad. كنت تبكي للهموم رحيما Tí ẹgbọ́n tá a dá ọkọ̀ Ànábì tiwa. والمحل بك لو أردت سبيت بأن تكون بخيلا Ó sì gbọ́ tí mo dárúkọ Ọ̀sánlá Muhammad. صل على خير الأنام محمد Ọmọ yín náà sì ní ń kéwú lọ. وحذر بك بأن تكون بخيلا Nílé kéwú Ìbàdàn ni ẹ máa pè Abdullahi Ìbàdàn. صلت ملائكة السماء على النبي Zùmúrà bàbá ẹ̀ ẹlẹ́hàá nìyá rẹ̀. والرب صلى وصار خليلا Ọmọ wa nínú. والرب صلى واصطفى خليلا Bàtà Yorùbá náà mi lẹ́jọ́ dùn mẹ́. صل على خير الأنام محمد Ìyá rẹ̀ ọmọ lánàá sẹ́yìn. وحذر بك بأن تكون بخيلا Bàbá ló mọ àwọn ẹni. صلت ملائكة السماء على النبي والرب صلى واصطفى خليلا Ọ̀gá mi. والرب صلى واصطفى خليلا A dúpẹ́ fún Ọlọ́run. الحمد لله Kí ló sì wọ́n tó dúpẹ́? Ẹ̀dùn ọgbẹ́ náà kó jákè dáadáa. صلاة سلام للنبي محمد Àbí? أبي قاسم مبعوث من أجل رحمتي Ọlọ́run la dúpẹ́ fún. Ra'ufur Rahim.
ọba aláàánú bọ́lá yìí bá sa aláàánú ni ibi tá a ti ta provoke ọlọ́run dé yóò ti dojú ayé dé. bá a ti láwọn ọ̀nà Ramadana tó yìí gbà tí ń bọ́ lọ kán bẹ́ẹ̀ wọ́n náà tẹ́ tó pàtẹ ọtí gbẹlẹbẹ ní rogodo ní ẹ̀tọ́jọ́ ìrítà kó fi sínú lálẹ́ yìí nù àwọn máa ṣe kátẹ́kátẹ́ dísàárì. wọ́n fẹ́ lè fi omi ọtí dá omi ẹ̀kọ́. rárá o jí n sọ tèmi lẹ́kì ń lọ. sọlá tó sọlá. àsìkò rẹ̀ ń bọ̀ àsìkò rẹ̀ ń bọ̀ fi tiẹ̀ pamọ́ fáwa. lẹ́nàbí Muhammad. àwọn ọ̀rẹ́ àná bẹ̀ sí mi. àbí ọ̀fìnmi àbí ọ̀fìnmi ní àjì rahmati. tó bá ṣe pé à ń gbàrẹ̀ bí òfin ni wọ́n láti lọ́rọ̀ tí o máa ṣe lọ́sàn-án àwẹ̀ àwọn ẹ̀ma wà rẹ̀ sí èèyàn ni tó bá ṣe lọ́rọ̀ tí ń ṣe kàtàkàtà wọ́n mú kó má gbàrà ní kó ti mú gbú àpótí ní sáré kò wá ní dáná rẹ̀ tí ìdọ̀sán tí ìdálẹ́ mọ́sù ṣe jẹ́ oṣù yánú tó yìí ẹ̀ka sì tún sílẹ̀kùn náà fúnra wọn. wọn ò lè kóra dúró níbi ìwà ẹ̀ṣẹ̀ àwọn àtẹ̀sẹ̀ ti múlẹ̀ àwọn abá ẹ̀ṣẹ̀ sáré nípa wọn ò ní da ẹ̀ṣẹ̀ àwọn kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ ni ìbádà mẹ́wàá tó kù yìí má sórí ibú jálẹ̀ náà. sọlá tó sàlámà. bàbá wa sínú tẹ́lá lé báyìí ọ̀yọ́ wa tẹ̀ náà sìgá lọ bí wín a máa bí ẹ pé kí wọ́n lè gbàwẹ̀ fún ẹjọ́ èèyàn tó tẹ̀ wà níbí inú ń bí ọlọ́run bẹ́ẹ̀ yóò bá sì gbà gbogbo tí ń ṣe alólédè yìí aláàmà bínú ọlọ́run ni ẹ̀yin gángan sì lè sún máa lò láti fi sàkàtọ̀ bínú ẹ̀yin ni àtàwọn àgbàlagbà tí ó bẹ̀rù àtúbọ̀tán ṣe ọ̀rọ̀ àwọn tẹ́ fara wé ó ti bẹ́ẹ̀ kù ẹ̀yin lẹ ní ọdún tó gùn rẹ̀gẹ̀dẹ̀ bí yàrá bẹ̀rẹ̀ sí ní jí ọ fi 30 ọdún sí ọdún tó fi jìyà 40 ọdún sí ìwọ́n tó bẹ̀rẹ̀ òfò látọmọ 30 years tọ́nà bá náà di 80 50 náà fi ṣèrànù náà fi jìyà lọ́dọ̀ ọ̀rọ̀ kọ́ tó wà lọ wọ náà kìí àmọ́. kéèyàn wà lọ́mọ 30 ọdún kọ́lọ́ sì máa ṣépèlé fúnra rẹ̀ lọ́hùn pé mo fẹ́ nu ara mi ṣépèlé ọ yí padà. ẹ̀yin ọ̀dọ́ sọ́ra wọ́n ti bà Nàìjíríà jẹ́ báwa tá à ń bọ̀ sọ́ra tó wà ní 70 nísìnyí ìyá wọn kú bí ọdún 10 àbọ̀dún 15 tó lè kú dànù kálukú tó wà níbi 30 40 ní ká máa sunkún kalẹ̀ báyìí bóò ní kíní yóò ṣètò tí bá ń lọ báyìí ọmọ táwọn òbí inú kí ni àbíyàn sí. àwọn tí wọn bí sínú kẹ́lá ń jìyà lọ́wọ́ ẹ̀ tí wọ́n ráyè sèkó máa wá ẹ̀ tí wọ́n bí ní 40 sẹ́yìn nísìn 50 sẹ́yìn Nàìjíríà lójú gbà tẹ́ bí ọmọ ọdún 5 sísìn ọdún 10 sísìn inú yìí là ìlú ni ẹ wá sí ọdún 10 sí ń bọ̀ 20 ọdún tí ń bọ̀ lọ́dọ̀ àwọn olùfò tọ́lọ̀ ń kọ́ ẹ lọ́wọ́ ẹ̀ tó ń tún sọ bíi ánìmà ẹ wá sí sẹ́yìn ọdún 10 ọdún 15 20 ọdún tí wọ́n sì ń yọ̀tọ̀ lọ wà lọ́dọ̀ ọ̀dọ́ tó wà tó ń jìyà lọ wọ́n yẹ ọdún tó tún fi jìyà. ẹ̀yin lẹ́nu wa sọ̀rọ̀ ń bí. sọlá tó sàlámà. ẹ̀yin àgbàlagbà lẹ́jọ̀ kó yìí báyọ̀ bá mú gbólágbó lẹ́nìjọ́ á bu létí fún ni ẹ mọ̀ dá sí o ọ̀gbọ́n mọ̀ dá o igbó ló wá di tí ọmọ kékeré mú káàkiri títì báyìí wọ́n ti mú igbó tipẹ́ igbó ti wà tipẹ́ ní igbó tààrà àwọn tí ò bá mú wà lẹ́yìn ìlú wọn ní alóṣùwọ̀nsù abẹ̀rẹ̀ mọ́tò wọ́n ti fún ọ lórúkọ nísìnyí
àtọkùnrin àtobìnrin gbogbo ilé agboolé tí ò rẹ́ni gbé wọ́n ti gbàjọba lé wọ́n máa forí yí ìgbẹ́ gbogbo kọ̀kọ́kọ́ gbogbo àti aláwọ̀ ń ta oògùn ládùúgbò nísìn oògùn tó mẹ́rin yí lórí náà ni wọ́n ń ta ẹ̀wù ọdún mẹ́wàá nísìn tí ì rí wèrè wọ́n mọ̀ fi táǹkà kó wèrè kó lẹ̀ ní. salatu salama nabi Muhammad. ẹ̀yin lẹ́nu wá sọ̀rọ̀. àbílẹ̀kọ́ fìmí bàbá fìmí ní àjẹ́ mahamatu. mo kí ọ̀rọ̀ Mọ́gàjí very handsome. Mọ́gàjí ìyá yìí lábàtà fífi ìyá joyè rírì rẹ̀ náà wà ń bẹ̀ ìyá fi ìyá joyè wọ́n á rìn bí alákàn wọ́n rò kó ràn yín lórí báyìí. kàdáyé ayé wọn sọ̀hábì. ẹnì ẹ̀rọ kí wọ́n rọ́ gbogbo sí rí. wọ́n tàbí ilahi wa rabbi bayraqibi wa ismati. àwọn àfáà lójòkó yìí lára tó yẹ fi jẹ imam kéèyàn ó ní ìdúró wà níbẹ̀ kéèyàn ó láwùyẹ ohun bàbá pẹ̀lú ọjọ́ orí wọ́n lè fẹ́yìn rádaràdá joyè o ẹ̀yin agbólétẹ̀ ń joyè ẹni tó bá kàn tí ò bá ti bójú mu ẹ lọ ibi tó gbà ẹ wá ibi tó bá gbà lọ ẹ lọ́wọ́ ọmọ tó yẹ yìí lọ èyí jẹ́ ibi jẹ́ tí ń ṣèrànlọ́wọ́ àti tàbí ṣe rádaràdá agolo yóò kàn parẹ́ ni wọ́n ṣe ní wọ́n pẹ́ ń bẹ́. لقد قال الرسول وقال حقا ajá abidi. وخير القول ما قال الرسول. wọ́n kí bàbá imam. إذا بدت الهوائج فادفعوها. ìyáwó lójú yín bẹ́ẹ̀ kọ́ tó. وجهه حسن جميل. bàbá imam. إلى مرجعه àwọn àfáà wa. حسن àfáà wa. جميل. Sheikh Abdulrahman Olosun ẹ̀yin ń kọ́ Sheikh Suleiman Olosun ẹ̀yin ń kọ́ Sheikh Ahmed ṣùgbọ́n àdúgbò yín bì ní bàbá àgbàjì gbé ìlú yìí ìgbà tí wọ́n wà pẹ̀lú lámúnigun bàbá àgbàjì wọ́n ṣe dáwọ́là lọ́dọ̀ yín bì àbí ń gbà ni ẹgbà àwọn ẹni ọlọ́ọ̀lá àlejò lẹ́fí ń yàn lágboolé yìí àfáàwà Abdul Olosun ẹjọ́ bàbá púpọ̀. إذا بدت الهوائج فادفعوها إلى مرجعه حسن جميل. إلى مرجعه حسن جميل. kódà tó o bá ń tajà tó o fi ọmọ sọgbà olójú sùkùsùkù mọ́ fi sọ́jà ẹ̀ níta wọn ò fọmọ náà dáadáa sọ́lé tí ń kara bí ajé ilé kúkú èlò búrẹ́dì 250 kò bá 200 wá gbé mi létà ẹ fi wèrè sọ́lé nù. إلى بدت الهوائج فادفعوها. ẹ jọ ìyá àgbà tó fún wa lówó lè sí sọ́sì wà láyé. إلى مرجعه láàrin kan bí. وجهه حسن جميل. màmá náà. إلى مرجعه ìyá àgbà kan bẹ́ẹ̀ lẹ́nu. حسن جميل. ìyá akílẹ̀ pé ìyá aláró ìyá Khadijat ọmọ wa bí wọn ṣùgbọ́n wà láyé mo béèrè tí mo béèrè náà nù. لقد قال الرسول وقال حقا. màmá náà ibi tó jòkó jọ náà nì. وخير القول ما قال الرسول. ẹni bá yóò bá níbi òní sọ́fù. خير القول ما قال الرسول.
kí ogun mọ̀lẹ́bí yín bí. إذا بدت الحوائج فادفعوها. bàbá wa Alhaji Hamza olórí ẹbí akínyìn o ẹ̀rí nǹkan ẹ máa dá níran yín bá ẹ̀rí sọ̀kù wọn níbí owó tá a gbà lẹ́sìn àríntẹ̀bísì bí mo ṣe dé mọ́ṣáláṣí mo kọ́kọ́ wò ó ti kú ònẹ́gẹ́rẹ́ mi tì. àdúgbò bàbá tàn wá ẹ̀yìn sẹ́lẹ̀tàn tó bá sà tó ta ni ọ̀tọ̀ ní tẹ́ ẹ ní sọ wọ́n pe kílẹ̀ kò lónìí lẹ́nu mi ẹ̀yin ò lè ẹ̀ fowó mọ́ṣáláṣí jẹun ẹ̀ ní yóò tẹ̀bi lọ́pọ̀lọ́ àmọ́ lónìí ẹ yege. بدت الحوائج فادفعوها. mo kí ọmọ rẹ̀ ni Alhaji Qasim ọmọ dáadáa tó wà ní United States of America ọlọ́run má jẹ́ gbókùn ẹ̀ ránṣẹ́ wọ́n tí wọn náà fẹ́ kú dànù rèé sí àmín náà. Imam Agba Hasan Jamilu. tí wọn bá gbókùn ẹ̀ ránṣẹ́ ọlọ́run má jẹ́ ó tòsí sọ́hùn. Imam Agba Hasan Jamilu. gbogbo ẹ̀ tó pẹ́ náà náà kó dáa fún ìtìjú lè jẹ́ lóní òwálé mọ́. àti gbọ́ pàdàbí èbó ni yóò wá sàṣẹ́ èbó àti táì pàdàbà àti ìgò gbogbo nínú condemn wọ́n kí n sí báyìí ní state a máa gbé kí lọ mú wálé. àṣẹ kẹ́yìn owó àdálẹ̀ kò ní kó mọ́ operate pẹ̀lú ara ilé tó wá lẹ́mìí ṣe àkànnà fi ìdálẹ̀ gbojú àwọn òfin kan ránṣẹ́ nítorí ọba sì dé ibi tí a bá jẹ̀rọ ẹkù sí ọjọ́ ìwọ̀n. ẹja kí olóríire ọmọ ẹni ẹ bá gbé ọkùnrin tí ń pa ewu ṣé yóò jẹ́ àríwá ṣíṣe àbọ̀ ọgbà àwẹ̀ sọ wà náà tí mo títí mo sọ ni tó rẹ wá jákèjọ spíkà lọ wọ́n bá sínú wọn máa lọ fẹni tí ó gbọ́ wà síkalẹ̀ bí ibà ṣe pa wà very adamant ṣé kó máa fi àmì sọ àní àwọn àìsàn ẹranko àwọn àlọ́ kó àmì wá kó máa mójútó wa ìgbà tó pọlọ wa tí ò sàn bí ọpọlọ èèyàn àwọn àlọ́ kó àti ó treat wa bí anímà wa. kápẹ́lá máa ń gbọ́rọ̀ ni àwọn yìí gbégbòrò ẹni bá yìí ò bá lẹ́bí òní ṣòfò. Làkàrí kọ́lá Rasulu wa qala haqqan. ẹ̀dẹ́kọ̀ ẹja ṣe bí aláwẹ̀ tí wọ́n bẹ́ kí ni wọ́n bí lọ́dọọdún bí aláwẹ̀ ní kárawó balẹ̀ agbo kékeré náà ń kara fún ti ọmọlẹ̀ sọ́ọ̀bẹ náà ń kọ́ lọ mọ́kà ni bàbá ní mẹ́kà ó rí òbítíbitì èrò wọ́n tààrí wọ́n gun ọmọlẹ̀ ọ̀sìn gbọ́dọ̀ jà lọ. Wa khayrul qawli ma qala Rasulu. ẹja bẹ̀rẹ̀ wá sí. Wa khayrul qawli ma qala Rasulu. Ájì Kọ́sìmù yìí ọlọ́run ló fi lá wa lójú. Àmín. kí ló dé tó wà ní sí àmín náà. sí àwọn kọ́mítì ni ẹ tí o bá sínú kọ́mítì ẹ má gba wájú èèyàn wọn yóò kún o kí kálukú wà láàyè rẹ̀ ni o ẹni tá a bá dún wájú rẹ̀ yóò sọ̀rọ̀ o. Wa khayrul qawli ma qala Rasulu. akẹ́yìn ńláńlá tẹ̀ wà níbí akí gbogbo wa náà ọlọ́run má jà forí rẹ̀ pìtàn. Àmín. gbogbo ń tà ń ṣe yìí ọlọ́run já jèrè rẹ̀. Àmín. jẹ́ apá níbi tó dá ọlọ́run. Àmín. mọ́kọ́ tí a lọ́rùn. àìjẹ́lọ́sàn wa àìsùn lóru bọ́ọ̀nà bá lóun ò fẹ́ tó kọ́ ó là á yà sí ọlọ́run mọ́kọ́ tí a wá tí a lọ́rùn.
ntàwọn tírìtì lónìí kí ni jọ́sẹ̀lú èmi ni assignment àwọn olóṣèlú náà. A'udhu billahi minash shaitanir rajim. ǹjẹ́ mùsùlùmí lè ṣòṣèlú? Bismillahir rahmanir rahim. ẹ jáde mùsùlùmí. Walitakum minkum ummatun yad'una ila al-khayri Honorable da. wa ya'muruna bil ma'rufi wa yanhauna ẹ̀yẹ jòkó bá. 'anil munkar wa ulaika humul muflihun ẹ bínú. wa ulaika humul muflihun. fẹ́kẹ́ mi rí ọjà ọ̀fẹ́ sùn ní sin tiẹ̀. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. ọlọ́wọ́ jẹ́ àsoríire àti ṣe àmì tìlọ́lé. ولتكن منكم أمة يدعون إلى الخير. bẹ́ẹ̀ bá wà nínú ìlú tẹ́ pọ̀ mẹ́gàjí ìlú tí máa ń jẹ́ ìlú àbí state àbí ìjọba àpapọ̀ ẹ gbọ́dọ̀ yan àwọn kan ká kó àwọn kan jọ gbogbo èèyàn kó lè ṣèlú ẹ yan àwọn kan ọ̀rọ̀ wa nínú ìlú yìí ó dọ̀wọ́ yín. يدعون إلى الخير. àwọn tá a wá yàn yìí wọ́n máa pèpè wá síbi dáadáa wọ́n gbéra wọn kalẹ̀ pé ìlú yìí gbọ́dọ̀ dáa. ويأمرون بالمعروف. àwọn tá a wí àwọn ni wọ́n lè pàṣẹ wọ́n lè enforce wọ́n lè pàṣẹ pé dáadáa tá a fẹ́ ni. وينهون عن المنكر. wọ́n sì lè kọ̀ níbi àìdá wọ́n lè kọ̀ pé ẹni tó bá fọ́lé òfin báyìí ni ẹ fi mú ẹni tó bá kówó ìlú jẹ ìjìyà rẹ̀ ní ẹni tó jí ọmọ gbé ìjìyà rẹ̀ ní. وأولئك هم المفلحون. àwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ àwọn ni wọ́n jèrè. وأولئك هم المفلحون. ohun tí ó dàbí ẹgbẹ́ àbí ìjèrè ní Nàìjíríà àwọn tá a kọ́ṣẹ́ fún wọn yìí ṣe lérè. àwọn gbálàwọ̀ omi tí ẹ bá dán omi sínú abọ́ green yóò fún yín ní kọ́lọ̀ green ṣé omi yẹn ẹ̀dá sínú abọ́ blue àwọn onífọ̀ bí wọ́n ṣe rí lókè ní ẹ̀ sọ ìsàlẹ̀ dà rádaràdà ni ẹ lọ́fi sọ yìí rádaràdà fún wa. ولتكن منكم أمة يدعون إلى الخير. Al-Khattab رضي الله تعالى. ẹ̀dàkù ẹnìkan lọ bá alálejò ó wá bá nínú òkùnkùn bó ṣe wá dánu lé ọ̀rọ̀ lúbílù ó ṣètòrò ó máa rọrin kan tán náà iná fìtílà ní ẹ bá tán náà wọ́n parí ọ̀rọ̀ tí wọ́n sọ tán ó wá ku ọ̀rọ̀ ara wa ó ní wọ́n paná ọkùnrin ní kí ló dé tó fi sọ fí sókùnkùn ó ní sọ sókùnkùn ìgbà tá à ń jọ sọ̀rọ̀ lúlójé ń tán náà torí owó òlu mu eré kó sí. níìsì tó kọ́ èmi rẹ̀ ń gbọ́dọ̀ taná mọ́ bí n bá taná ọ̀rádé lọ́dọ̀ ọlọ́run ọba. àṣẹ bí ìlú òṣè níná tí gbogbo ilé ìjọba níná o àṣẹ wọ́n wọ̀ náà. Allahu Akbar. àṣọ yẹ kí wọ́n paná nígbà táwọn náà ti ṣe kí ni táàtì níná ó yẹ kí wọ́n paná ilé ìjọba kọ́ wá ní kí ló dé kọ́ ní àsìkò tí a ní wọn ò rí náà tàn àwa náà fẹ́ sùn lókun
gbọ́ Naam. ẹ̀yin lẹ́ni wọ́n sọ̀rọ̀ gbogbo ayé sì ní ń wò mí lẹ́ẹ̀kan náà tí a bá ti ní kámẹ́rà mẹ́tẹ̀ẹ̀ta iwájú mi gbogbo ayé ní bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà. ولتكن منكم أمة يدعون إلى الخير. ẹ gbọ́ tí mo wí dáadáa. Naam. ẹ lọ́kàn jẹ́ mi ọ̀rọ̀ kan ẹ̀yin Ìbàdàn dá mi lóhùn bóyá Ìbàdàn dá ti fún mi ní èsì rẹ̀ kí n gbọ́dọ̀ fún mọ́gàjí nísìn oúnjẹ kí n gbé fún yẹn gbọ́sà kí wọ́n á pè ìyàwó àtọmọ mi lẹ́yìn ẹ má jẹ bẹ́ẹ̀ o. èmi ò ní lè jẹ. èmi ò ní yàrá ìwúrí jẹ ẹ ní jẹ èsì ọ̀rọ̀ mú gbọ́n bàdàn. aláwọ̀ ló ṣe kí ni. àwọn ò ní jẹ́. àwọn tí wọ́n ń darí wa Darí wa. gbogbo hospitals tí wọ́n kọ́ fún wa kí ló dé tí wọ́n kí ń admit ara wọn síbẹ̀ káàkiri náà kọ́ dáadáa. gọ́vnọ̀ ó yẹ kó lè lọ gba abẹ́rẹ́ general hospital. bẹ́ẹ̀ bá ti pariwo báyìí ń lọ ní wàá jẹ́jẹ́ nù. ohun tí a fẹ́ kí wọ́n bá yín sọ ọpọlọ lọ fẹ́ kí n sọ̀rọ̀ ẹ fọpọlọ gbọ́. ويأمرون بالمعروف. kápẹ́ni ẹ̀kọ́ ní standard Bẹ́ẹ̀ni. tí a sì kó àwọn dókítà tí ì sẹ́ mọ́dúrásì náà kó síbẹ̀ tí a kó àwọn torí wọ́n pé síbẹ̀ ó yẹ kí gómìnà lè ní bẹ́ẹ̀dì ní teaching hospital ó yẹ kí sẹ́nitọ̀ kó lè sùn ní wọ́ọ̀dù àdúgbò ní hospital àdúgbò kéye bó ṣe wà káàkiri lóyìnbó orí èbó péjú àlọ́ irinṣẹ́ àti àmọ́nà ni wọ́n ní bó ṣe wà ní Libya náà ni. bó ṣe wà ní Libya nìyẹn ẹ gbọ́ Naam. wọ́n gbóúnjẹ fún àwọn òjòkó tí kájọ jẹ́ poison ló wà ń bẹ̀ gbogbo tí ẹ dá kalẹ̀ fún wa àwọn ò lè bá wa lò ó ọlá pé èèyàn ó kú tí èèyàn bá lò. gbogbo àwọn táwa níbí bíi st barnabas skul ìjọba la lọ síbẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. níjọ́ tí ìjọba wúlò ẹ̀ mọ̀ rí ọmọ gómìnà ní CMS ẹ̀ mọ̀ rí ọmọ mínísítà ní apostolic ẹ̀ mọ̀ rí ọmọ sẹ́nitọ̀ ní Nawarudin torí jọ́nà lọ́hùn wọ́n tún ṣe ó dé standard tí kò sọmọ ẹni tí ò lè lọ bẹ lónìí tẹ́ dojú ẹrú tẹ́ ilé ìwé tí ọmọ arúgbó lọ́kọ́ ọmọ tí wọ́n lọ torí ẹ̀ ti mọ̀ pé wọ́n ti bà ayé rẹ jẹ́ àwọn lọ ra àwọn teachers sórí wọn pé kúrò nílé ẹ̀kọ́ ìjọba ń sì rí òye àwọn akọ lọ tiẹ̀ ó wá kó gbàrúùfù ní tìjọba. ẹ̀yin náà dákẹ́ ṣé pírọ́lẹ̀mù sílẹ̀ báyìí ẹ̀ dáhùn ó wá tààrà nígbà yẹn táwọn dáyé bẹ́ẹ̀ bá jẹ́ medical doctor kò gbọ́dọ̀ dá kílíníkì sílẹ̀ nílé rẹ̀ hospital ní òmòjútó pẹ̀lú sálárì tó dáa nísìnyí kò sí doctor tí ò ní hospital tiẹ̀ aláàrẹ̀ tí ó bá jáwó bíi 250 yóò rí fáàrẹ̀ sílé rẹ̀ ètò wa jẹ́ tálíkà tí ó kú lọ́la fòlókùfọ̀ ọ̀la dìde àníwọ̀n ló ń bẹ̀rù. وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ jàmáà wa وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ ẹ̀yin ẹni wá sọ̀rọ̀ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ. tẹ́ bá lọ lóyìnbó gómìnà yóò lè wọ tírénì ẹ̀gbọ́n gómìnà lè wọ tírénì mínísítà wọ tírénì yóò páàkì ọkọ̀ yóò wọ tírénì àjọjòkó ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nísìn kálukú ti lọ ra mọ́tò ajá ọ̀ ti jòkó ti mínísítà tẹ́ kọ́tù ọ̀gbọ́n lọ jòkó tì tó bá yẹ wọn special níbẹ̀ bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá sinmi ibẹ̀ ni ẹ ń lọ àwọn tí wọ́n lọ bẹ́ẹ̀ tí wọ́n ò mọ́gbọ́n ọbẹ̀ wálé sẹ́ni pé nǹkan ní ọgọ́jù láyé. وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ. السياسة أكرمكم الله. كل عمل يتعلق برعاية الأمة وتدبير شؤونها. ẹjọ́ o jẹ́ pè ní ìṣòṣèlú òun náà ní sẹ́kàn
gbogbo iṣẹ́ kan iṣẹ́ wo ni iṣẹ́ tó rọ̀ mọ́ yata'allaqu bi ri'ayati al-umma wa tadbiri shu'uniha iṣẹ́ tó rọ̀ mọ́ kí ni ìmọ̀ ìṣèjọba ìmọ̀ darí àwọn ìjọ ìmọ̀ darí ìlú ìdarí àdúgbò ìdarí state ìdarí federal wọ́n tadbiri shu'uniha àti ìmọ̀ àgbéyẹ̀wò àlámọ̀rí ìlú kọ̀ọ̀kan kágbéyẹ̀wò àdúgbò wo ni ò níná àdúgbò wo ni wọn ò lómi àdúgbò wo ni wọn ò lọ́nà àdúgbò wo ni wọn ò ní hospital gidi bá a bá ti rí tí mo kà í kì í ṣe òṣèlú ẹ má tẹ̀ka fún wọn mọ́ ẹ tí wọn máa bá àgbákò wọn lọ àmọ́ ẹ̀ lè gbọ́ràn láti má tẹ̀ka kánú náà lè jẹ pẹ̀lú ọwọ́ rẹ ẹ ti dìpẹ́ lórí 500 naira ayé yín ò láyín àfi kẹ́lọ́ máa nà ká òkè bí ẹni tí ẹ ṣépèlé lọ́dọ̀ àwọn tí ò lálùbáríkà. ṣé mo lè túbà lẹ̀ ẹ̀yin lè pè mí o ọ̀rọ̀ sì ń bọ́ ọ̀rọ̀ bọ́ o dàbí lò. walitakun minkum ummatun yad'una ila al-khayri jama wa ya'muruna bil ma'rufi ewu dáadáa. wa yanhauna 'anil munkar. bàbá imam al-iqtisadiyya ẹ̀gbọ́ ojú jọ́sẹ̀lú yóò máa ṣe pẹ̀lú ètò ìṣúná owó ẹ̀gbọ́ money management bóò láti manage 20 billion yìí tí ó dà gbogbo títí ìlú wa wọ́n wá pè ọ́ jòkó owó ló dé yìí òṣìṣẹ́ gidi dà bóò lówó ò ṣe ní parun bóò ní iṣẹ́ ò ṣe ní jánu ẹni ẹgbẹ́sẹ̀ fún 20 billion yóò lọ́dọ̀ páàmù àti sẹ́ẹ̀kì wọ́n yọ 10 billion wọ́n dà padà fọ́gà ó kù 10 nílẹ̀ síbẹ̀ ẹ̀kọ́ ni yóò tún wá lọ́dọ̀ àwọn abẹ́síkọ́ ọ̀gá tí wọ́n mọ̀ kùn sọ́gà létí àwọn náà yọ 5 billion ó kù 5 nílẹ̀ ìgbà tí ó bá dẹnu géètì ó ti kù 1 billion ẹ wá ní títì ń wú bí egbò yóò wù ibi tí a ti gbéṣẹ́ fún náà ni a ti gbowó tẹ̀. walitakun minkum. bẹ́ẹ̀ bá gbà ẹ sọ kọ̀ǹtrátọ̀ tẹ́tì mẹ́wọ̀n mọ́ wọn ò létí kọ̀ǹtrátọ̀ mẹ́wọ̀n mọ́ tó bá délé ẹjọ́ tó bá rojọ́ ọ̀gá gan ó sẹ̀wọ̀n. níjọ́ kọ̀ǹtrátọ̀ ní ṣiṣẹ́ àrọ́bọ̀dọ́ máa ní ọ̀bá ẹ̀wọ̀n rẹ̀ lẹ̀ lè gbọ́ kí wọ́n mú wọn mọ́ ní ìsìn ibi tí a ti gbé sẹ́fún rẹ̀ ti gbowó tán èyí tó sáì pépà páàmù àti sẹ́ẹ̀kì páàmù sẹ́ẹ̀kì yóò gbà tiẹ̀ olúkálùkù máa gbà tiẹ̀ yóò sì máa fún ọ olóyè àmì yóò kóra jí wa gàn. wà ló máa kó yẹ̀pẹ̀ kalẹ̀ síwájú tàmí ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mọ́tò ní padà jẹ́ tí ó parẹ́ síbẹ̀ wọ́n ti sanwó ẹ̀wọ̀n tó tẹ̀tí àwọn olùkọ́ńtrátì ọ̀nà gbogbo ọ̀nà ọ̀dọ́ wa ìrọ́ wọn ò ní ṣe ọmọ Yorùbá ṣe kò rí ṣe ó jẹ́ tìjú fún wa pé Haúsá débẹ̀ ẹ̀sẹ̀ wa ń da títì fún wa Haúsá ní tọ́mọ Yorùbá ṣe tí wọn lálùbáríkà. wọ́n ní bá a gbọ́kọ́ fún wèrè ọ̀dọ́ ara ẹ̀ ní òròkó sí àṣẹ tó ju wèrè lọ́mọ tí ẹ gbọ́kọ́ fún tí ọ̀rẹ́ ti ilé. وَلِتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ أو الاجتماعية أو الاجتماعية. ẹ kọjú sí mi ẹ dákun tí a bẹ kí n tún tiẹ̀ kó dùn mọ́ yín ẹ farabalẹ̀ ni. kì í ṣe ọ̀rọ̀ sáà ni mò ń sọ kì í ṣe ọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ tó mú ọpọlọ dání ni àǹfààní dáhùn lóhùn tí wọ́n yìí lẹ́pẹ̀ wá fẹ́ẹ́ dìbò lójú kẹ́. وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ ẹni wọ́n yóò bá níbi ìwé sọ̀rọ̀ ẹni gbọ́dọ̀ dáadáa. ẹ kọjú sí mi. bàbá ṣètò ìṣúná owó tẹ́ ìjọsìn ní nǹkan lọ́wọ́ yìí o ó wá ku ètò àwùjọ ẹ̀gbọ́n
social amenities kí làwọn nǹkan tá a gbé wọ̀lú táwùjọ wọ́n fi dá alẹ́ làwọn bọ́ síbi yẹnì àṣẹ ha lára làwọn àlọ́ sí pé àlàáfíà ẹ̀ dá mi lóhùn lára làwọn síbi àmù ètò àlàáfíà tara ní sí ha ètò ìfọkànbalẹ̀ ní pé ká gbé ẹ̀rọ síta ká bá níjọ́ kejì ìjọba ló lè ṣètò bá a ṣe ní máa káyà sókè. Security ni mo sọ wọn tẹ́wàá gbọ́ mi yé àmọ́ kò lè sí ohun tí ò fi lè sí gbogbo ọmọ tí ń da ayé rì àwọn tó wà nípò náà ní ń lò wọ́n. bí bá gún yẹn ní kò tẹ́ pa wọ́n ní DPO fọmọ yẹn sílẹ̀ àbí ká sọ fọ́gà rẹ̀ IG kálukú wa ní fọkànbalẹ̀ mọ́ àti níjọ́ tá a máa ń kọrin àti ìgbà kan tún bá wa tí ó jù bá lọ ẹni dúró de éliwé ìyá ni ó jẹ ya fún wèrè ni àti ìgbà kan bá tó pé tírèènì máa bọ̀ tó bá tó. káwọn ẹni bí ó wà lọ́nà for good 10 hours. wákàtí mẹ́wàá wọ́n sì ta ìbọn ní wákàtí mẹ́wàá tí wọ́n dáwọ́ dúró wọ́n ní ẹ ti rọ́ tààrà. àbí ìtura ọ̀pẹ́rẹ́tì báyìí aṣọ àwọn ẹ̀ṣọ́ wa ni wọ́n wọ̀ ta ló gbé fún ọ. bóun láti tún àwùjọ ṣe bàbá agbára nìkan ò ká àti tún àwùjọ ṣe àfi ká gbọ́dọ̀ lòṣèlú olóṣèlú ló lówó lọ láti fi tún àwùjọ ṣe àwọn ni wọ́n àṣàyẹ̀wò fún òbítíbitì owó tírílíọ̀n bílíọ̀n èyí lásán lè dán wò yóò dolo sí. kaka yóò kó àgbà dákẹ́. wàlìtàkọ́ mi ń kọ́ ummatun yad'una ila al-khayri. ọ̀wì ta'limiyya education ìṣòṣèlú gbọ́dọ̀ dọ́dọ̀ àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ tí ń gba 8,500 lóṣù ẹ̀wá ní ìkọ́ ọmọ dáadáa kódà ìyàlẹ́nu ló jẹ́ fún mi tíṣà tó wà ní public school àfa àgbọ̀dọ̀ náà ló bá o lẹ́yìn eléyìí mo respect àfa ọgbọ́n tí wí láwà ní tíṣà tó wà ní public school òun wá fẹ́ mọ́mọ́ lọ school òun lọ private school ọmọ rẹ̀ ló dún ilé ẹ̀kọ́ tó wà tòlùkọ́ rọ́bìṣì làwọn ń ṣe nílẹ̀ kódà ní ìsìn ọmọ tiẹ̀ lọ skul máa wọ́n gba tíjà fún wọn lé wọ́n sì lọ sí wáyé kí wọ́n sì páàsì ìrégbè ló kún léèwé nísìn. àṣé ìṣèlú náà fi lè darí ilé ẹ̀kọ́ ń tí wàá ń yà mí lẹ́nu ẹni kíni àwọn ìjọba kò ní jẹ́ gbé ó lẹ́ni tó ní. náà. ويأمرون بالمعروف wí dáadáa. وينهون عن المنكر. ọ̀kàrí onímọ̀ ọ̀pọ̀ ọjọ́ mi oníjẹ́ gbé. ولتكن منكم أمة يدعون إلى الخير ìwà mi pọ́n mi lówùrọ̀. ويأمرون بالمعروف وينهون عن المنكر. ẹni bá yí ọmọ rẹ ní òní sọ̀fọ̀. أولئك هم المفلحون. ẹ̀wí dáadáa. أولئك هم المفلحون. jọ̀mọ́ ẹ̀ ní náà. bàbá. Umar bin Abdul Aziz ẹnìkan lọ kí nílé ó wá sun orí lẹ́dà lásán yàrá rẹ̀ wá bútákì ó ní Umar bọ́ ṣe tó níta àti bọ́ ṣe máa nílé nì ó ní kò yí ọ ni
ó ní déédéé owó mi ní ná déédéé tó kàn mí níbi tún lè mí ṣe sọ ní ìgboro ṣe dáa tó báyìí èmi ṣe dáa tó nù tó bá ṣe ìgboro ilé mi ló fàì tí ìgboro ò dáa ó láyé ń ò dáa àsọlọ́sẹ̀lú ó yẹ kó wá considerate pé inú ilé àwọn ó níbi tó yẹ kó dáa mọ́ ìlú ló yẹ kó dáa bílù ò bá dáa tílé wọn dáa ayé wọn ò dáa ẹ gbọ́ mi ń bọ̀ ló wá ń bí ọkùnrin oníkọ́ tó débi ilé pẹ̀tẹ́sì mẹ́rin lọ́kàn ó ní kò ṣeé kà tíṣì mẹ́rin máa dà lọ́dà ó ní kò ṣeé kà ó ní ìtàn mi lọ rí ó ní kí lèmi wá dáa kó ṣe yoyoyo kí gbèrò wá ní jákujàku ló kọ́ ti di jákujàku àṣẹ́yìn tẹ́ ń darí wa ó kọ́ lóye kẹ́ dùn kì í ṣe lẹ́tẹ̀ ẹ̀kọ́ tó wọn lè mẹ̀ntì ìtẹ́ bá kú tán nǹkan tí wọ́n kọ́lé kì í ṣe nǹkan tó wọn lè gbérù ẹ̀ tí wọ́n bá kú tán owó tí wọ́n bá kó jẹ lọ́dún mẹ́jọ táàrù kí ò lè tán àpàkọ́ wa jẹ́ nínú ọmọ wọn àpàmọ́ lùsùn yóò kọ́kọ́ fa ilé tàti GRA yóò wá tó kó wọn jù ní ìbò yóò tún tà á gbogbo orúkú tí bàbá rẹ gbèpè sí yóò kàn fi fagbó tán tiẹ̀ ní. ويأمرون بالمعروف وينهون عن المنكر. ẹ̀rọ gómìnà ti sunkún kánísì wọ́n ti bí ọmọ tó mọ owó lẹ́jù ọmọ wọ́n bí àwọn àpà àmọ́ lùsì ọmọ tí wọ́n sọ ọ́ dolòfò orí ìmọ̀kúrò ní ń jà olóṣèlú sì lẹ́yìn rárá pẹ̀lú fìlàtẹ́ǹgẹ̀ káyì rárá ọ̀rẹ́ wa ní bá wí bẹ́ẹ̀ bá dépò ẹ̀rọra tó láàrin wa náà lẹ́wà ti ṣe rí kúẹ́kúẹ́ ẹ̀tún lẹ́sẹ̀ ní ńlá ó yà mí lẹ́nu fún àwọn tó gbé àárín wa tí ẹ dépò tẹ́tí wọn láti pa àárín wa náà ti lọ abẹ́ igi tẹ́ ti lọ mú ẹlòmíì ó jẹ gbèsè tí wọ́n kàwé lòmí. àwọn kọ̀nsídà rẹ̀ sáwà nítorí ni. وأولئك هم المفلحون. press secretary lẹ́nu ọjà. وأولئك ẹ mọ etí mi sátọ̀dé. هم المفلحون. láti ń wọ́ kìnnà. alágẹ̀lú local government. mo ní wọ́n jòkó. mo ti gbọ́ yín ọjọ́ ilé mi fà lẹ́nu. وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ. ládọjà ọjọ́ sátọ̀dé ní ń bọ̀ àtọ́dọ̀ ládọjà. gbogbo yẹn kó etí lọ́wọ́. La ilaha illallah. وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ La ilaha illallah. وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ. ẹ kó etí yín lọ́tàrà. ẹni bá yóò bá ẹni ò ní sọ̀fò. وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ. lára ẹjọ́ máa ń gbọ́ wọn jẹ́jọ́ o torí ta ní bàbá yìí lágbá o Ìbàdàn náà ti dárú ọkọ̀ lójú ni. وأولئك هم المفلحون. وأولئك ní Saudi ní Saudi bí òní bá jà báyìí tó sí olè ńlá wọ́n mọ̀ búlọ́ọ̀kù gbogbo ọ̀nà nísìn ẹ̀kọ́ tó mọ̀ sí sẹ́yìn nísìn ń wọ́n mú irọ́ lórí irọ́. وأولئك هم المفلحون. وأولئك bàbá هم المفلحون. tàkíkù lè àmì kí wọ́n rí pé ẹ̀dẹ́kọ̀ mẹ́pa wo torí ọlọ́run kí wọ́n rí pé fọkànbalẹ̀ di pàápàá
ìjọba ló lè ṣe àwọn olóṣèlú tá a yàn ló lè ṣe ilé wọn nìkan ni wọ́n ń sọ wọn ò sọ́ọ̀lù nígbà tí wọ́n ti ń darí wá bá jáde ọkọ̀ 30 níwájú jagunjagun 15 lẹ́yìn àwọn agbọ́n ti kú yọ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yóò akọ ọkọ́ra òwe kan sùn ní ibi tí wọ́n lọ wọ́n ti jí ta ni ó gbé láàrin àwọn agbọ́n ti kú yọ tí ń tẹ̀lé ká ṣé bẹ́ẹ̀ ni gbogbo yẹn ní fọkànbalẹ̀. ولتكن منكم أمة يدعون إلى الخير. الدفاع عن الأمة ká lè dáàbò bo ìjọ bàbá àṣàwọ̀ ni wọ́n ní ẹlẹ́tì kí tó ní wọn ò dáàbò taqdimul khidmati ká lè máa ṣe bọ̀yìbọ̀yì ìlú ká lè sáàbù ìlú bàbá dógó mọ̀ sọ ilé akẹ́tọ́lá òjò bá lọ ẹ̀ dá mi lọ́wọ́ òun náà ló ní títì ṣùgbọ́n náà ìmọ̀ bó ṣe mọ́ ilé Awólọ́wọ̀ lò ó bó ti mọ́ o mo dé ti kẹ́nẹ́ o kánsílò ló súnmọ́ rẹ mọ́ o kánsílò ọ̀sìn èmi máa fún lé ẹ wá wo ẹ lọ wọlé ilẹ̀ tí ìjà kan dé o bóun ló mọ o ẹ̀wọ̀n lè bọ́ láàgè bóun ló mọ ẹ̀rọ wọlé sùdáwọ́nà ẹ̀rọ wọlé tẹ̀fọ́ ìbàlẹ̀ wà ní bọ́ọ̀chí ẹ̀rọ bó ti mọ owó kan wọn ò sì parẹ́ lónìí àkàn wá kọ́lé tó tó gbogbo Agbeni yìí wọ́n kú tẹ̀kùn ló kọ́ láyé wá. ويأمرون بالمعروف torí kíni وينهون torí kíni bàbá. عن المنكر. La ilaha illallah. لا إله إلا الله. jẹ́mọ́ ẹni kí ló fà á. ara wọn ni wọ́n dùn wọn ò dùlú. Cocoa House bó ṣe tó tí wọ́n sì lé Awólọ́wọ̀ àbílẹ̀ Akíntọ́lá ló tó bẹ́ẹ̀ àwọn síbí làkọ́rùn wọ́n lágbára kí wọ́n kọ́lé wọn tó bá níjọ́ náà mẹ̀kúrò ní ẹ́ sí mọ́ àbí wọ́n kú òtán sáàwó dànù ìjọba wọn yóò tún èyí ńkọ́ kó àwọn olè mẹ̀ntẹ́nì ẹ̀ láwọn alágbàkúta àkójọ wọ̀nyí. ولتكن منكم أمة يدعون إلى الخير. ṣé gbọ́dọ̀ abẹ́ gbọ́ حياكم الله. gbogbo ọ̀nà tí wọ́n dà láyé Awólọ́wọ̀ gbogbo ọ̀nà Oǹdó kankan dìsí ọ̀dà abẹ kókókó ní ẹ lọ́wọ́ yẹ̀wùyẹ̀wù tẹ́ ń dà yẹ̀wùyẹ̀wù ọ̀dà olè gbogbo ẹ ti wú tẹ́ o gbogbo àdúgbò yìí kọjá kí o travel lálẹ́ bí wọn pa yóò pa rẹ pẹ̀lú kòtò tí wọn bá ṣe ń lọ báyìí ọkọ̀ tí wọ́n fi ṣe bákọ̀ fún ọ yóò fẹ́ tó mẹ́fà bí kan àti wúkọ́ ni wọ́n tún bọ́ nù kan pẹ̀lú táyà bí táyà katakata. ẹ̀wọ́n láyé ò ní sinmi lọ́dọ̀ àwọn tí wọ́n rórí èrò ẹ̀yìn àti yorùbá ní lè ṣe bí. ويأمرون بالمعروف. وتحقيق العدل wọ́n gbọ́dọ̀ rí pé dọ́gbadọ́gba ń bẹ tí o bá ti dọ́gbadọ́gba kò sí ṣèlú o. والأمانة àwọn neighboring countries والخيانة فاجتنب. kò síbi tí ń dé rí gbogbo agbègbè. وعدل ولا تظلم يطيب لك مكسب. njẹ́ kò bí o fẹ́ lọ sí Burkina Faso mo wá lẹ́yìn ọmọ mi mo tiẹ̀ fẹ́ mọ bí Nàìjíríà ti di mọ́tò ní ìgbè lọ ẹ̀gbọ́ ní gbogbo ní Wagarugu gbogbo ohun tí mo dá kọ mọ́tò ní mo gbé débẹ̀. والأمانة. tẹ́lẹ̀ sì ń lọ sí Abidjan tẹ́lẹ̀ ti kú ní Kútọ́nù tẹ́lẹ̀ ti kú Nàìjíríà ẹ̀fẹ̀ lè dáwọ́ lẹ́ títì afúláwọ́ bọ̀dà la ilaha illallah ẹ̀ẹ́nì bíi bíi sí Ọ̀fà iná lọ́tún iná lọ́tún ni. والخيانة فاجتنب. tẹ́ bá rí Abidjan wọ́n tún wà láàrin tálíkà àti olówó kéré gbogbo wọn lọ sí supermarket wọn lọ ra nǹkan irú áàpù tó wá di pé
ó wá di pẹ́ntẹ́ yẹ̀ méjì bá ti gbọ́dọ̀ sànù wa ilé lówó láti rí níjọ ọmọ àdákọ̀ ní kọ̀ọ̀lì lọ́ọ̀kan àpò ọkàn máa pè lásán nígbà sábà tó wá ní kí wàhálà òde tí wo agbolé níbi tí a ti ń sin ẹja mo lẹ́tì lẹ́jẹ̀ odò tẹ́lẹ̀ olóòdò wọn fi pátáríkà lójú. Nàìjíríà wọ́n oppress wa wọ́n tó suppress wa. wọ́n yẹ máa ń ta. gbogbo yẹn fi di olóṣèlú. wọ́n yẹ kíá nata fàjìtà ni. ṣé wọ́n fẹ́ kí wàhálà òdìkú Nàìjíríà ó yẹ kó wọn regulate agbára olóṣèlú ẹni bíi kíni dá mi lóhùn chairman kó mi gba 50,000 salary councillor 35,000 naira ṣe é rí kálukú oúnjẹ àwọn ọmọ bẹ́ẹ̀ bá di chairman lónìí yóò lè sọ pé òun ní bílíọ̀nù lọ́wọ́ lónìí náà òní náà ní lọ́ọ́ máa ná ilé kalẹ̀ pátápátá oṣù mẹ́rin yóò ti kó oúnjẹ yóò rà lé. ẹ̀rọ tó fi ń gba fọ́ọ̀mù mi 40 million 100 million ló fi ń gba fọ́ọ̀mù èèyàn tí ó sì gbà ní ìsìn lọ rẹ̀gẹ̀dẹ̀ àtẹ̀tẹ̀ fún àtẹ̀tẹ̀ paasi àtọlòfò àtọlòfò kálukú ó gbà á ẹ̀rọ ní ẹ̀dẹ́ ni wọ́n ń ṣe bí wèrè owó tí ẹ dá lé òpò jù ni wọ́n lè rántí yín pa Nàìjíríà olè ńlá ẹnu wọ́n ti fẹ̀ kọmíṣánná ó fẹ́ lo ọkọ̀ 250 million wọ́n yóò ti wá láṣeyọrí gómìnà tó sì lóò bá wí nì gbogbo ọtí ẹwà ń pò wọn ò lè bá wí ìsàlẹ̀ òkè ló bàjẹ́ ní ìsàlẹ̀ bàjẹ́ tọ́wọ́ ti bẹ̀rẹ̀ mẹ́sìn lóru máa fi aṣọ yẹ̀yẹ́ ìlú ni wọ́n kó jẹ ládùúgbò tiẹ̀ indoor meeting ẹnìkẹ́kọ̀ọ́ ní wọlé náà ti ń kọ́ ròyìn wọ́n wá po tíì wọ́n fi amú tíì ó máa fi tẹmátì lọkọ lórí jẹjẹ ní 130 lóru wọn lọ parí ayé mẹkúnnù nù. káṣọ yòókù ẹgbẹ dákẹ́. wọ́n yẹ máa ń ta. kíá nata fàjìtà ni. irọ́. wàdí. ọ̀rọ̀ tí mò ń sọ yìí òkú dábòónú sọ bí ẹ tẹ̀lé ìrìn sọ. wàdí wàlá. káàlù àgbàlẹ̀ ẹni tí ń darí ìlú káàbà ọkọ̀ bíi 250 million káàbà 30. wọ́n tún wá fi hàn social media. ẹ̀rọ àgbàlẹ̀ àrùn ayé tá ń jẹ nìyí. yóò kọ́lé ojúlé mẹ́rin ṣẹ́gbọ́ àmọ́lẹ̀ tí ó kọ́ sí ibi ìsọ́jọ́ ọba ni. yóò sì fẹ́ǹsì ẹ̀ yípo owó tó yẹ fẹ́ǹsì léwu jẹ̀mọ́ tó bá fi da títì kò sádùúgbò tó ní sàdúrà fún. yóò wá fẹ́ǹsì léwu àyè tó ti máa ṣe gálà yóò gbé bẹ láì sọmọ ọba yóò ra ẹtì ságbàlá yóò ra kìnìún torí ẹni tó bá ṣe yóò tààrẹ kí kìnìún pa jẹ. wọ́n àmánátà àbí. wọ́n khiyanata fàjìtà ni. yóò sọ switch gbogbo àwọn ẹranko abidjan yóò wá kó ọ ságbàlá àwọn tí wọn bá nàjú lára lẹ́nu yóò sì ní jẹnẹrétọ̀ tó lè gbé gbogbo àgbàlá rẹ bó ṣe bẹ̀tọ̀ oògùn tí asálárì tí wọn ò san wọn fi ra dísù tí a bá lọ program wọn ní paná ọkọ̀ tó lè kó mẹ́ ọkọ̀ máa dún ni èsì èyí ò fẹ́ lè dín ní orí ẹja tí kálukú bá ń ná iye sálárì ẹ̀ ni bó ìnákú ló ti máa bẹ dọ́gbadọ́gba wá dà kéèyàn fẹ́ sọjọ́ àbí kó fi irin sí odidi màálù wọ́n sì máa lóòlù máa gé mi bá wọ̀ lára rẹ̀ àwọn tí wọ́n sì ń darí ni wọn ò rówó hospital sẹ́ gbogbo nǹkan ìjọba ti dojú rú tán wàdí. nǹkan àdáni ló wá ń yè nígbà kẹjẹ hospital kan ló wà ní òlu wọ́n sì tó ti fáin gbẹ̀yìn lọ́bẹ̀ ní ìsìn wọ́n kàn máa wọ ẹni kó fẹ́ kú ẹ lọ rí kú wà mẹ́ta jẹnẹrétọ̀. wàdí wàlá. ẹ̀yin lẹ́nu wá sọ̀rọ̀ òṣèlú o. تظلم يطيب لك مكسبه ẹni bá yóò bá níbẹ̀ ní sọ́tọ̀. ولا تظلم
يستطيع لك مكسب. gbogbo ẹ̀ tí a bá ti ń darí taqdim al-khidmat ẹ gbọ́ dáadáa tí a bá rà tí ń darí nílùú òyìnbó wọ́n wọ̀ bí kakí yorùbá wọ́n wọ̀ àti ń darí wò ọ̀dọ̀ tí a ń bì àti wọ́n darí wa fìlà lásán 1 million fìlà tó sẹ́ni bí ẹnu ògbẹ́rù yóò máa dán korokoro gbogbo ọtí ọ̀rọ̀ lọ house ẹlòmíràn ní náwó tí èkó kò mo tiẹ̀ lọ́rọ̀ fara lù mí ikú wà tí eré tébù yóò tó máa bẹ́yìn ikú ó sì máa kàn. ó sì lọ sójú wa. àwọn ọmọ ní sójú wa ṣùgbọ́n ilẹ̀ ẹ̀ máa tẹ̀ ń ṣe ẹni kí ló jẹ́ ẹ̀ máa tẹ̀ ń ṣe ẹ má dìbò fún pátì mọ́ èèyàn ní ẹ dìbò fún ẹgbẹ́ tẹ dálẹ̀ irọ́ ni ẹgbọ́ àìmọye ẹgbẹ́ tó dá tí ẹyẹ wèrè ẹ má kọ̀ǹsídà rẹ̀ àìmọye ẹni tí ò rówó sponsor rẹ̀ tó sì ní làákàyè àwọn ni ẹ dìbò fún àwọn ilẹ̀ ìgbádùn kì í ṣẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rọ olè búrẹ́dì rún ẹni ká pààrọ̀ lébẹ́ẹ̀lì búrẹ́dì kì í rún ní sẹ́lẹ̀bẹ̀lì mẹ́rùn ni ṣùgbọ́n náà tó ń kúrọ̀sì náà rẹ́ títí lẹ́mẹ̀wá ẹ̀ẹ́gbà ní ẹgbẹ́ sùkú lónìí tó bá ti fọ́ ní fọ́ọ̀mù yóò padà sínú ẹgbẹ́ ní mọ̀nkà nílọ́la tọ́lá yàrá máa lọ́wọ́ òun lọ gbogbo inú kò ń kó bí lo òun náà ni ó máa tọ̀ káàkiri àwọn tí wọ́n wà baseless. mo dá mi lóun mọ́ èmi yé ń jà mí à ń jà jẹun mo ti yọ kùmọ̀ sí ẹ̀yin ọ̀dọ́ náà ní pàmì ọwọ́ ayọ̀ gẹ̀ẹ́sì adúmọ̀tò ẹni tí tó ju bàbá rẹ lọ ayé rẹ bàjẹ́ kọ́ máa ń fi bọ́ sẹ́rí ọwọ́ ayọ̀gẹ̀ ọwọ́ ń pọ́n àdá ní ìbò kọ̀ọ̀la ó ládùúgbò ìhòòrò èyí ọ̀sẹ̀ lè rewó lọ́jẹ́ ó wà senseless ọ̀nàpọ̀lọ́ hopeless láìláìlàlá àwọn ọ̀dọ́ ojú mi kòmìkòmì wọ́n tún bẹ̀rẹ̀ wá kàmpé fún yìí lábẹ́ igi ìyá tẹ́ wà tẹ́ ẹ̀rọ oúnjẹ fún ìyàwó àtọmọ ní wọ́n tún ló yá kẹ́tùmọ̀ ọ̀rọ̀ lẹ́nu ọkọ̀ ó wá dìbò ìdìbò fún dìbò fún ọ̀tún láti kú tó pa abà rẹ. bẹ́ẹ̀ ló ìsàgbà rẹ. bẹ́ẹ̀ ló ìsàgbà rẹ. tí ìbá ti pẹ́ Nàìjíríà ò sí mú adáru ọmọ lẹ́mù kó wọ́n wá dùgbò wọ́n àti kìsì mọ́tò rẹ̀ yóò wá sàtúntò rẹ̀ bí mẹ́wàá yóò wá dá báyìí yáa ẹ̀yin máa kú sẹ́yìn lọ sáá wọ́n máa tẹ̀ra wọn pa gírírí ó ti lọ. èlónù 2000 àbí wọ́n wá tẹ̀rẹ̀ lórí ìmọ̀ títì wọ́n wá náwó ọ̀rẹ́ 50,000 kò wá ní gbádùn torí pé wọ́n mú 200 naira. sẹ́gbẹ̀ẹ́ Yorùbá ní Agbeni ìsìntẹ́ bá ń sin àwọn akúṣẹ̀wọ̀n tí a bù ní 1,000 tó bá lọ sin ẹlẹ́dàá rẹ̀ 20,000 wọ́n mú wa ní. lórí lọ ni kéèyàn wá sàtúntò ọ̀rẹ́ mẹ́wàá péré bàbá ìmáàmù kó wá dà ẹ̀yà ti ẹranko wọ́n máa gun ẹran mọ́lẹ̀ wọ́n wá yọkun nímú ẹnìkan tó wá fa owó ya wọ́n wá yá wọ́n máa lu àwọn àpàdé lálẹ́ lábẹ́gi èmi náà jẹ́ olówó mú torí owó olówó ẹ̀sìn lẹ́yìn bímọ òsì tó náà bá náà kí wọ́n ọmọ tá a tọ́ kí ó yàn ọmọ rẹ náà jogún ọ̀bẹ àti kùmọ̀ lọ́rẹ́ ni. káka yóò kọ ẹ̀mí adágẹ́. wọ́n lè máa nàta wáyé ìyá nàta fagitọ́ ni. kéèyàn jẹ gọ́vnọ̀ kó wá ní àwọn advisers kó ní àwọn commissioners kò ní sẹ̀dáyè jama ẹ̀ẹ́dàmí ló sì dùn mí mo tọ̀ pé ẹ̀yọ̀ ọ̀dọ́ ẹ̀ẹ́rì àti èmi ń lọ fanu. wàdí wàlá. mo tọ̀ pé ojú ọlá torí ìwọ ní fi yan ìwọ lórí àdúgbò àwọn tí wọ́n máa ń sa owó. jama ẹni náà tí ẹ bá lọ bí tó sa owó tí wọ́n fún ní 250 naira
tó bá lọ Monday tó gba 2000 ṣé kádà rẹ̀ ò gbé dá mi lóhùn wàhálà tí yóò sáré tẹ̀lọ́kọ̀ láti bí ìdọ́jà kó tó fún ní 500 tó bá ṣe bí kò fẹ́ ní sí yóò dàmú tó wà dá mi lóhùn àwọn kìnnìún wọn burú wọ́n yẹn jẹjẹ mọ̀ àti slavery wọ́n ti enslave yín wọ́n wà sáré tẹ̀lọ́kọ̀ bàbá kẹ̀ yóò máa sẹ́wọ́ ẹ̀ka lọ animals ẹ̀yin ò rí sẹ́pẹ̀lẹ̀ nínú ọkọ̀ ni yóò wá da owó ta wọ́n ti rí òpó náà 20 o káì olóṣèlú àwọn ọlọ́run gbogbo ọdún tó yẹ kọ́kọ́ ó jèrè wọ́n ti gba ti ẹjẹ́ ti di bàbá lájú lẹ́nu ọ̀rọ̀ fẹ́ sí wọn sí àyà máma ọmọ olóòmùrú ẹjọ́ lálùbáríkà àyà òsì àyàkáyà wọn ò gbọ́ mo ní kó ara yín rọ̀ nílùú ẹ̀rẹ̀jẹ̀ akáyọ̀ kúkú ní ẹ̀ kọ́mọ̀ lọ sínú lọ́rùn kó lọ rí dèrò. wọ́n ní wàlá táwọn ìmọ̀ yàtọ̀ ìbùlà kà má kì í sábò. ṣé wọ́n ń gbọ́. wọ́n ní wàlá táwọn ìmọ̀ yàtọ̀ ìbùlà kà má kì í sábò. ẹni bá yóò bá ẹnẹ́bí ẹ̀mí sọ̀fọ̀. àwọn ọ̀rẹ́ àdébí ò sí bì. ìgbà tó lọ ń jọ́ lọ. ó wá ń yan àwọn kan níṣẹ́. jìbìrì lọ lọ yàn níṣẹ́. dábìlì dáadáa. dábìlì tabligul wahyi. màláíkà kan ní jìbìrì tí máa gbé iṣẹ́ ọlọ́run lọ báwọn ànábì rẹ̀. àwọn òjíṣẹ́ rẹ̀ sílẹ̀ kọ́ iṣẹ́ nù. Ntobi commissioner for kìnìkan commissioner for kìnìkan minister for kìnìkan minister for kìnìkan president yóò mọ káàkiri àmọ́ kan ní oyin ẹ̀níṣẹ́ ẹ̀ẹ́kejì wọn ò dá mi lọ́mọ́ Míkáì òun wà níbi òjò tí ó rọ̀ àti iye irúgbìn tí ó jáde ṣé bẹ́ẹ̀ kọ́ òun ló mọ iye òjò tí ó rọ̀ lọ́dún. Minister for water resources. Ọ́fíìsì méjì nílò papọ̀ and for agriculture. Wọ́n yóò bá náà yìí dáadáa. Òun náà nídìí òjò àti irúgbìn síbẹ̀ ẹ̀kọ́ ọ̀nà ni mo yàn ọ́ kòkó tí ó so èyí tí ò ní so àbàdo tí ó yọ ọmọ tí ò ní yọ ọmọ máa mójútó. Tàbí ló mọ̀ dáadáa. Ìsìláfíìlù ọlọ́ọ̀ni dúró ibi tí ẹ̀yìn ayé gbáfẹ̀rẹ̀ mú báyìí. Ìlú kan ní ìrìnpa lẹ́yìn ayé. Ó ní kí lọ ṣe ń bí ó ní àǹtàzùrù sáà. Òun retí gbàtọ́ lò ní kí n pa ayé rẹ̀. Ó ní kí lọ ṣe ń bí ó ní ẹni tó bá wù nǹkan kì í sí nínú rẹ̀. Ọ̀nà àpòlò ó wu ayé ẹ̀yìn ayé ló yẹ kó wọ́n wà. Ẹni tí ó wọlé kì í dúró nulẹ̀ kí ni lóṣè yóò wó pa lórí ni. wàrà àmánátà. jama malakul maut Azrailu ọlọ́wọ́ ni wọ́n ti máa gbẹ̀mí ń tẹ́ ìgbà kan náà ló ránṣẹ́ tí ẹ bá kú ẹbọ ni ọlọ́run o àti máa ní ikú o a sì ní ikú ló pààyàn ó kú tẹ́tẹ́ náà pawó ọlọ́run kò lè dá àyàn pa àwọn náà ní ilé máa pààyàn ká ìwọ náà máa pààyàn kí wọ́n máa sọ ọ́ lẹ́nu. dìbò ò dá mi lóhùn àpẹ́ bá dá mọ́ lọ ní wa. ìyá nata fagita ni. wà malakul arham mọ̀lẹ́kà kan bẹ ibi inú obìnrin báyìí ní máa dúró sí lọ́wọ́ sàlẹ̀ báyìí tó a bá ti gàní lọ́rùn báyìí òun náà kọ́ sọ pé anotfa àtọ̀wá ẹ̀gbọ́n wá al-enzal bọ́ọ̀tì sọ̀kalẹ̀ sómi ìlà olówà nídìí ẹ̀ tí àtọ̀ bá dára obìnrin tẹ́ bí ó ṣe di ẹ̀jẹ̀ kíkì oníwà mójútó ẹ̀wọ̀n aago sẹ́tí ń ṣe ẹ̀wọ̀n ẹ̀yẹ tí wọ́n yẹn ju òbí kí lè tó máa lóru òun ìsinmi tọ̀sán lọ́dọ̀ tó ti kìlọ̀ mọ́lẹ̀ bí ẹ̀gbọ́n bí mùsù
màláìkà kan iná sì ní ń ṣe kí ni jàmáà ní mójútó pẹ̀lú àṣẹ ọlọ́run. Allah. àwọn èèyàn bá nígbà Muhammad. وادي ولا تظلم يطيب لك مكسب. wọ́n mọ́lẹ́kà lẹ́kọ̀ọ́ àwọn màláìkà tó bá sàárè mú kàn àti nàkìrì ṣèbá yẹn wọ́n síbẹ̀ ni kó tó di ìbéèrè àdìkíyàmà sùhánù kọ́bùrì ṣèbá ní òmòjútó. àwọn ọ̀rẹ́ àdébí ti lọ lé. sallallahu alayhi wa sallam. máàlíkù ńkọ́ fọ́rìdìwánù rìdìwánù wà máàlíkù. fàrídìwánù rìdìwánù wà máàlíkù máàlíkù. fàrídìwánù rìdìwánù wà máàlíkù máàlíkù. àwọn zabaniya àwọn 19 tọ́lọ̀ yàn sí di iná tó wọ́n fi àjẹ́ tó bá wọn náà máàlíkù lọ́gá wọn. kùnìlì pẹ̀lú ramani àkọ́ bàgì ìbọ̀wọ́. ń jẹ́ bí jìnnà sí iná níbi tí iná gbóná dé ó kọjá bí sí Maiduguri. yá ọlọ́run àlè súnmọ́ èèyàn sì ní wọbẹ̀. kùnìlì báwa ìmọ̀ ṣe ta àkọ́ nàpí ìbọ̀wọ́. màláíkà tí ó sálẹ̀ jẹ́ náà ńkọ́. fàrídìwánù rìdìwánù wà máàlíkù máàlíkù. ẹ bá ń wí rè. fàrídìwánù rìdìwánù wà máàlíkù máàlíkù. wàhámà látúlẹ̀ àrìsì àwọn màláíkà tó gbẹ̀lẹ̀ àràsí lọ́wọ́ àwọn mẹ́rin lọ́wọ́ báyìí tó lè jẹ́ ìkìyàmà mẹ́rin okùn lóbìnrin jọ náà àwọn tí ó gbé àga ọlọ́run bá fàmọ́níyà àwọn mẹ́jọ yẹn. kùnìlì pẹ̀lú ramani àkọ́ bàgì ìbọ̀wọ́. àwọn alhamazọ́tù ńkọ́ màláíkà tí máa ń sọ ọmọ èèyàn lálàfo ká bu òkèlè ká gbé sẹ́nu màláíkà tí ó yẹ wò ó lé ní 61 bọ́ọ̀sì ní ọrùn ọbẹ̀ èyí tí ó bá pa ọlọ́run nìkan wù ìsbọ̀ kó mẹ́ ẹ̀kú ẹjọ́ jẹ́wọ́. àwọn màláíkà ní ta bá sùn lóru tí a yóò gba ẹnu wa kọjá yóò tọ̀ sí yóò tún jáde a sì ní màlá kódà ó tún pọ̀ ọlá ìtọ̀ ayán. jẹ̀mọ́ ò dáhùn oníṣẹ̀rí àfi ní bàbá jí ìdájí ká tó jẹun ká fọwọ́ ká tó fọ yọnu ká fọwọ́ ẹni torí kí ni nígbà tá a sùn lóru a lè fi tọ́ bọ lé mítà nímọ̀ níbi àlákàlà. kùnìlì bàrà ìmọ̀ ṣe ta àkọ́ nàpí ìbọ̀wọ́. alikiramu katibun. àwọn màláíkà tí wọ́n ń kọsẹ́ wọn kọ́ ṣèbọ́sì ẹgbà ṣèbọ́sì sẹ́kẹ̀rẹ́ làwọn náà jàmá àwọn méjì ń lọ gbogbo àti àwọn ayẹ̀ kí wọ́n ṣiṣẹ́ bí a bá ṣe bá màláíkà ṣe ṣe ìlú pẹ̀lú ọlọ́run ni a ní ní problem ibi tí mo wọ́n dúró déédéé àwọn tá a yàn dúró déédéé láti kàn sóró. kùnìlì pẹ̀lú ramani ọ̀rọ̀ òṣèlú lẹ gbọ́ yìí o. àkọ́ bàgì ìbọ̀wọ́. ọ̀rọ̀ òṣèlú lẹ gbọ́ yìí o. kùnìlì bàrà ìmọ̀ ṣe ta àkọ́ nàpí ìbọ̀wọ́. fàrídìwánù rìdìwánù wà máàlíkù máàlíkù. fàrídìwánù rìdìwánù wà máàlíkù máàlíkù. kalimatani khafifatani ala lisani fakilatani fil mizani habibatani ila rahmani subhanallah wa bihamdihi subhanallah azim subhanallah wa bihamdihi subhanallah العظيم. kalimatani khafifatani ala lisani fakilatani fil mizani
habibatani subhanallah wa bihamdihi subhanallah al-azim. ẹ tún wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tó olóò jákè bíi tì í náà. subhanallah wa bihamdihi subhanallah al-azim. ọmọ yín ọmọ wa ní Ìbàdàn tó jáná sí tó dáná sí. àwọn bàbá rẹ ní àgbo olówó àwọn bàbá rẹ wọn gbà lọ́dẹ tí wọ́n nà. subhanallah ọgbà wa bihamdihi ọmọlẹ́yà ẹ yóò bá níbi dáadáa. wa bihamdihi subhanallah al-azim. wọ́n á sílẹ̀ gbọ́ yìí. wá sílẹ̀ pé yìí. wọ́n fi anfusikum abala tó ṣe. sẹ́yìn ní program yẹn ni mo máa lọ fà. àyàmì ní ìtura.